Ọlọ́run ò ṣe, Olódùmarè ò ṣe, ọba tẹ́nilẹ́gẹ́lẹ́gẹ́ forí ṣàgbéjì ara. Ọlọ́run ìwọ ló dá wa ló dà wá sórí òkè èèpẹ̀. Ó tún fún wa láǹfààní láti rí ètò tọjọ́ tòní. Adúpẹ́. Ìtarúkú awo wọn lóde ìtarúkú ìtarùkù. Awo wọn lóde ìtarùkù rùkùrùkù ta díá fún ìgbà. Tí ń sawóròdì Ọ̀yọ́ tí ó dẹni ọlọ́ba. Ǹjẹ́ ìgbọ̀yọ́ ládé wà, ìgbẹ́mi là ń ṣe lóko. Lágbára Olódùmarè, gbogbo ẹ̀yin tó ń wò wá pátápátá, gbogbo wa láòdẹni ńlá, láòdẹni iyì, láòdẹni ẹ̀yẹ ní àwùjọ. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò Yorùbá wa, níbi tí a ti ń ṣe ìgbéléwọ̀n àwọn akẹ́kọ̀ọ́. Tí wọ́n bá ti wá sórí ètò, wọ́n ní láti dáhùn ìbéèrè 10. Tí wọ́n bá sì ti dáhùn ìbéèrè 10 yìí, la ó wo ilé ẹ̀kọ́ tí ó ṣe dáadáa jùlọ. Lọ́jọ́ òní, a tún gba àlejò àwọn akẹ́kọ̀ọ́ kan tí ẹ̀yin aráalé tẹ́ ti ń retí. Ẹnu oníkàn láti gbọ́ pọ̀n. Gẹ́gẹ́ bí ìṣe wa, a ó bi wọ́n léèrè orúkọ wọn, ìlú tí wọ́n ti wá, iye ọmọ ọdún tán jẹ́ àti ilé ẹ̀kọ́ tí wọ́n ń ṣojú fún. Lẹ́yìn èyí la ó bẹ̀ sórí ètò. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin aráalé kẹfà péré tẹ̀dí kí ẹ jẹ́ kí a ṣe ìgbéléwọ̀n àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n wá sórí ètò lónìí, kí ẹ lè mọ̀ pé à ń dá bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ lórí ètò yín, ètò wa, ètò Yorùbá wa tí à ń gbé jáde ní ìkànnì African Children's Network TV tó ti di àrágbá yamuyamu fún gbogbo ayé. Ẹ pẹ̀lẹ́ o, omidan wa. Ẹ dáhùn, kí lorúkọ yín? Orúkọ tèmi ni Olúwaṣetèmíníre. Olúwaṣetèmíníre. Tá bá fẹ́ kí orúkọ yín lákìdélẹ̀, ẹ bá wa kí ní orúkọ yín lákìdélẹ̀, orúkọ bàbá, orúkọ yín àti orúkọ kẹta tẹ́ ń jẹ́. Adéwálé Olúwaṣetèmíníre Àṣàbí lórúkọ tí mo jẹ́. Adéwálé Olúwaṣetèmíníre Àṣàbí. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Tá a bá ń bi ẹni léèrè, ìlú wo lẹ ti wá? Ọmọ Ìbàdàn ni mí. Ìbàdàn, nílé Olúyọ̀lé. Ṣé ẹ máa gbolé yín Ìbàdàn? Bẹ́ẹ̀. Níbo la gbolé wo lẹ ti wá? Òjé ni. Òjé nù. Kárí láì, ẹ ṣe gan ni. Ẹ ti tó ọmọ ọdún mélòó? Ó pa wọ́n lẹ́rìn. Ẹni tó bá fẹ́ rẹ́yìn arúgbó ń ta yóò wá bi léèrè pé ọkọ yín ń kọ́, yóò bú sẹ́yà kan mi wá. Ọmọ ìṣẹ́ pé 15. Ẹ jẹ́ pé 15. Bẹ́ẹ̀. 15. Ẹ ṣe gan ni. Ẹ bá mi fún wọn láti wọlé ẹ̀kan sí. Ilé ẹ̀kọ́ wo lẹ ti wá? Ilé ẹ̀kọ́ tí mo ti wá ní Oluyole Private International Comprehensive College. Oluyole Private. Ìdí tó fi ń pè bẹ́ẹ̀ ni pé torí Oluyole kan wà tó jẹ́ ti ilé ẹ̀kọ́ ìjọba. Bákan náà ni títí àyè tó ń pè ní private ní pé taládàáni lélẹ̀ o, kì í ṣe ti ìjọba o. Ẹ ṣe gan ni. Ní ọwọ́ òsì mi, a rí omidan kan tí ó jojú ní gbèsè tẹ́yìn náà ti ń wò. Ọmọ ilé ẹ̀kọ́ ni wọ́n o, ẹ̀yin aráalé ẹ̀ ní sórí ibú o, àní sẹ́wọ̀n o. Ẹ ṣé o. Ẹ bá a dárúkọ yín. Orúkọ tèmi ni Kashimawo Princess Ọ̀rẹ́olúwa. Orúkọ yẹn ó mú mi rántí orúkọ ẹnìkan lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Kashimawo, orúkọ olóko. Ọ̀rẹ́olúwa. Èmi náà Ọ̀rẹ́olúwa lèmi náà o. Àbẹ́yìn ńkọ́? Ọ̀rẹ́olúwa lẹ́yìn náà. Ẹ ṣé gan ni. Ọmọ ọdún mélòó ni yín? Ọmọ ọdún 15 ni mí. 15 ni yín. Ó dà bẹ́ẹ̀. Ìlú wo? Ìlú Ògùn ni mo ti wá. Ìlú Ògùn ni ẹ ti wá. Ní ibo ń bẹ ní Ògùn? Ẹ̀gbá. Ẹ̀gbá mọ ní sàbíà gbòǹgbò àkàlà. Ẹ ṣé gan ni. Ilé ẹ̀kọ́ wo lẹ́yìn náà ti wá? Orúkọ ilé ẹ̀kọ́ mi ni Oluyole Private International Comprehensive College. A jẹ́ pé gbogbo ẹ̀yin aráalé tẹ́ ń wò wá ẹ ti rí pé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n wá sórí ètò lónìí wọ́n wá láti ilé ẹ̀kọ́ kan náà, nítorí àwọn tó yẹ kí wọ́n figagbága pẹ̀lú wọ́n sì bí ẹni sá díẹ̀ bóyá fún ìdí kan tàbí òmíràn. Àmọ́ lórí ètò yìí dídán ni láti gbé wọn sí orí ìwọ̀n ọgbà. Bí wọ́n bá sì ti parí ìbéèrè wọn, a ti mọ̀ wípé ó ti di ojú ẹsẹ̀ pé wọ́n ti pegedé, wọ́n ti bọ́ sí ìpele bòmíràn, nítorí pé kò sáwọn tí wọ́n bá kojú níbí lónìí. Ṣóńṣó méjì wọ́n ò fojú kan ara wọn. Ọgbà tẹ́ bá ti dórí ètò, ẹ láǹfààní láti mú ìbéèrè 10 lójú pátákó tí ẹ ń wò yìí. Ẹ mú àwọn ìbéèrè yìí. Àmọ́ ẹ ti rí pé fígọ̀ ìṣirò ni a kọ síbẹ̀. Àmọ́ títí yín ni láti sọ ní òǹkà Yorùbá. Tí ẹ bá sì mọ̀ dáadáa, atọ́kùn ṣetán láti ràn yín lọ́wọ́. Ẹ tún rí àwọn ìbéèrè kan tó jẹ́ bí àwọn oníwọ̀jẹ̀ ẹ rí álífábẹ́ẹ̀tì ábídì kan bẹ̀. Ẹ pè bí Yorùbá ṣe ń pè wọ́n tó bá jù ń lẹ̀ mú. Ṣé ká bẹ̀rẹ̀ ètò? Ká bẹ̀rẹ̀. Ká tó bẹ̀rẹ̀, ṣé ẹ mọ oríkì yín? Ẹ mọ oríkì ìlú tẹ́ ti wá? Olùkọ́ yín ti kọ́ yín dáadáa. Àbẹ́yìn lẹ mọ̀? Olùkọ́ ló kọ́ yín, ẹ jẹ́wọ́. Bá ń kọ́ yín.
ẹ mọ̀ fúnra yín kó tó di pé wọ́n tún wá kọ́ yín. ẹ já gbórí kí ilé bàbá yín ẹ já lọ. alákẹ́jọ bí ẹgbà ooo gbẹ̀yìn ọmọ alákẹ́ súnmọ́ bẹ́ẹ̀ jádílẹ̀ bàbá tó bí wa lọ́mọ ẹ̀gbọ́n mọ́lísà bí agbóngbò àkàrà ọmọ òsílẹ̀kùn palẹ̀kùndé ọmọ eríjì ogun ọlá àríbí ògo lójú ogun ọmọ ará ké májò jólọ́fà gbòdìdí ẹni ọmọ àjọgbẹ̀rú májògbẹ̀kọ torí ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn ọmọ agbójú lọ́wọ́ ogun ọ̀sán là ń sòótọ́ òru là ń ṣèkà mẹ́ta tí ń gbẹ́nu kúsòrò ọmọ atẹ́lẹ́ríjọ́ kí n ro máa gbọ́lẹ̀ rẹ ẹ̀gbọ́n ọmọ aṣẹ́ tí ń mú kíkan ọmọ yùmùyùmù lóró ń ké ọba márùn níbẹ̀ lẹ́gbàá lákè ògùn onísìntàdé ọba olùpàrà ọba ní àgúrà ọba ní òṣìlẹ̀ ọba ní olówó dùrú ọba ní aláké gbọ̀ngàn fúnra rẹ̀ ọba náà ní ẹ̀gbá pọ̀lápọ̀ ó dìlú ńlá ọmọ ìgbà gbogbo ọmọ aláké ọmọ agbójú lọ́wọ́ ogun ọmọ abátabútó ọlọ́rọ̀ ìgbàkúùgbà ẹ̀jẹ̀ gbàǹjarè ẹgbàájífowó àlejò bẹnu ọmọ aláké fọlájà ẹgbà fọ̀tẹ̀jà ẹgbà onígbẹ̀dùwàgbà ẹgbà onígbẹ̀dùwàgbà gbogbo olórí bàbá bọ́ọ̀lù nílé òpadàgbà ni wọ́n sùn ìbẹ̀ ló ń dún fún mọ́ ara òpadàgbà lórí bàbá adábẹ́ olúmọ kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ ọ̀yáyá rẹ̀ mo mọ̀ ọ̀yára ayé mo mọ̀ èmi ò mọ̀ ká máa rojú kókókó èmi ọmọ olúmọ èmi ọmọ olúmọ ògùn ẹgbẹ́ mi ẹ̀ ó yáyá èmi ọmọ olúmọ èmi ọmọ olúmọ èmi ọmọ olúmọ ẹgbẹ́ mi ó yáyá ẹ bá mi fún omidan yìí látẹ̀wọ́ ẹ bá mi fún ọ látẹ̀wọ́ tó ń lẹ̀. ẹ dákun ó dàbí ṣé kì í ṣe pé mo ti ṣe àwọn àlejò gbà ẹ dákun ẹ ṣàánú mi ẹ̀yin aráalé ṣé bí nǹkan tá a mọ̀ mọ́ àwọn ilé ẹ̀kọ́ aládàáni ni pé wọ́n ò gbọ́ Yorùbá pé fìtìfìtì ni àìgbọ́ ẹ̀kọ́ ọmọ àfẹ́ bá wọ̀ gbọ́n kí ló dé kí ló dé ṣé ẹbẹ́ yìí náà fọkàn bá wa lọ lórí ètò a ti ń gbóríṣiríṣi àwọn èèyàn wáyé sí ti mọ bá àwọn ọmọ ilé ẹ̀kọ́ aládàáni tí a ti ń gbé wọ ẹni wọn bá ṣe ń ṣe èyí kò tàbí kémi náà èyí wà forúkọ sílẹ̀ ní ilé ẹ̀kọ́ yín kó tó kàn yín ẹ máa gbáradì àmọ́ ẹ jẹ́ ká wọnú ìbéèrè ẹ ti láǹfààní láti mú ìbéèrè 10 ó yẹ jáde ẹ má bẹ̀rù o àwọn ìbéèrè wa ó rọ̀ gbogbo nǹkan tí wọ́n ń kọ́ yín ní ilé ẹ̀kọ́ náà ni a ní fún yín níbi bíi a kàn máa fi ọpọlọ jomitoro ọpọlọ ta ló kọ́kọ́ fẹ́ mú béèrè lọ́wọ́ ọ̀tún mi ẹ mú béèrè. mo mú òǹkà 61. kí wá ní 61 ní òǹkà Yorùbá tí 60 bá jẹ́ 100 ogún mẹ́ta kí ni 61 ó jẹ́. Ọ̀kànlélọ́gọ́ta ẹ̀ka rẹ̀ láì ìbéèrè náà rèé o kí ni nǹkan tó béèrè. a wí fún wọn ṣùgbọ́n wọn kò gbà. a wí fún wọn ṣùgbọ́n wọn kò gbà. gbólóhùn òkè yìí jẹ́ irú gbólóhùn wo ni? irú gbólóhùn wo ni gbólóhùn yìí? a wí fún wọn ṣùgbọ́n wọn kò gbà. wíníwíní ojú aago ìṣẹ́jú àáyá 5 yóò fòyín ru. a wí fún wọn ṣùgbọ́n wọn kò gbà. irú gbólóhùn wo ni? 1 2 3 4 5 kí ẹnì kejì kí wọ́n fi ṣèpàdé. irú gbólóhùn wo ni gbólóhùn yìí? a wí fún wọn ṣùgbọ́n wọn kò gbà. gbólóhùn wo? irọ́ kìí ṣe gbólóhùn àyísódì. lóòótọ́ kò tó wà ń bẹ̀ yí gbólóhùn náà sódì àmọ́ kìí ṣe gbólóhùn. tá a bá ń pín oríṣiríṣi àwọn gbólóhùn a ní gbólóhùn àbọ́dé a ní gbólóhùn àsìpọ̀ lọ́rọ̀ ìṣe a ní gbólóhùn kan tí wọ́n ń pè ní gbólóhùn alákànpọ̀. gbólóhùn alákànpọ̀ a wí fún wọn gbólóhùn kan ni wọn kò gbà gbólóhùn kejì a wá fẹ́ so wọ́n papọ̀ a wá lo ṣùgbọ́n a fi so wọ́n papọ̀ di a wí fún wọn ṣùgbọ́n wọn kò gbà. ẹ pàtẹ́wọ́ fátọ́kùn. a ṣe bẹ̀rẹ̀ tó ní ẹ fọkànbalẹ̀ inú mi tiẹ̀ wá dùn pé àwọn ọmọ yóò bẹ̀rù mo sì fẹ́ sọ fún wọn pé kí wọ́n mí sínú kí wọ́n mí síta kára wọn lè balẹ̀ rí àmọ́ tẹ́ bá wo ojú àwọn méjèèjì rí pé ó tutù ní gínígín kì í ṣe páyà wọn jà kì í ṣojú ogun láwa o ẹ̀yin máa mú béèrè lọ ẹ ṣáà fọkànbalẹ̀ àmọ́ mo mọ̀ pé ẹ gba ìbéèrè ká tó parí bì àfọkànsí ló lè jíjà kò sí ẹni tó rìn kùn lóru ọ̀yá ẹ mú béèrè. ìbéèrè wo lẹ mú? ìbéèrè 12. ìbéèrè 12 ẹ ṣeun ìbéèrè 12
ó sọ fún wa pé ọ̀nà ìṣọwọ́lò èdè wo ló wà nínú gbólóhùn yìí, ọ̀nà èdè tí ẹ̀yin Gẹ̀ẹ́sì tẹ́ tún pè ní figure of speech lóríṣiríṣi. Wọ́n wá ní gbólóhùn yìí ẹlẹ́dẹ̀ ni Tọ́lá ní, ẹlẹ́dẹ̀ ni Tọ́lá ní, irú ọ̀nà èdè wo ni? Wọ́n ṣe ń bọ̀ ni. Irú ọ̀nà èdè wo ni ẹlẹ́dẹ̀ ni Tọ́lá ní? Wọ́n bá sọ bẹ́ẹ̀, ọ̀nà èdè wo ni? Àpọ́nlé. A lè sọ pọ́npọ́nlé, kì í ṣe bóyá àpọ́nlé. Tí wọ́n bá pèèyàn lẹ́lẹ́dẹ̀, ṣe mọ̀ pé ọ̀nà èdè yẹn lágbára díẹ̀. Àpọ́nlé o. Wẹ́níwẹ́ní ojú aago, 1, 2, 3, 4, 5. Àfiwé. Àfiwé? Irú àfiwé wo ni? Ẹ ti ń súnmọ́ bọ̀. Àfiwé méjì lásán ni. Nínú Gẹ̀ẹ́sì ẹ̀yin náà mọ̀ pé méjì náà ló wà ń bẹ. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Nínú títí Yorùbá, irú àfiwé wo wà ni? Àfiwé tààrà. Wọ́n fara balẹ̀, wọ́n ṣí. Àfiwé wo ni? Àfiwé wo ni? Ẹ gbìyànjú. Tẹ́ ẹ ń rẹ́rìn músẹ́. Ó yá, ẹ gbìyànjú. Ó pàkàṣọ. Àfiwé. Bí n bá mú yín, ẹ bọ́lẹ̀ tí ń jíṣẹ́ wò, ẹ máa wojú mi. Àfiwé wo ni? Ó lè díẹ̀. Ẹ sọ pé pàkàṣọ. Ó pàkàṣọ. Àfiwé ẹlẹ́lọ́. Àfiwé ẹlẹ́lọ́ ni ọ̀rọ̀ yẹn. Atọ́ka tó jẹ́ ká mọ̀ pé àfiwé ẹlẹ́lọ́ ni tó wà ń bẹ̀. Ìyẹn ni pé nígbà tí a bá gbé àbùdá ìṣesí nǹkan kan tá a gbé wo èèyàn bẹ́ẹ̀ láì ṣe pé tó bá jẹ́ pé àfiwé tààrà òun láti máa ń lo bíi, ó dàbí wèrè, tàbí ó pupa bíi ọ̀lẹ̀ àwẹ̀. Bẹ́ẹ̀ ṣe pupa yìí wọ́n pé ọmọ náà pupa bíi ọ̀lẹ̀ àwẹ̀. Sẹ́wọ̀n pé èròjà máa ń dun ọ̀lẹ̀ tí wọ́n bá ń, ẹ má bínú ẹ̀yin mùsùlùmí, àlẹ̀ tán fi ń sínú ẹ̀rí bí wọ́n ṣe lo oríṣiríṣi èròjà sí. Àmọ́ tá a bá wọ pé ajá ni tàbí ẹlẹ́dẹ̀ ni Tọ́lá ní, ìtumọ̀ ẹ̀ ń bẹ̀ yẹn ó jẹ́ ẹ̀lọ́ o tó kí dáadáa. Ẹlẹ́dẹ̀ ni ó lè túmọ̀ sí pé bóyá ọ̀bùn ni. Ẹ̀wọ̀n pọ̀ ẹlẹ́dẹ̀ máa ń bùn. Tẹ́ ẹ bá wẹ̀ tán sísìn ó tún padà sínú ẹrọ̀fọ̀. Ìyẹn ni pé àwa rí obìnrin náà pé ẹlẹ́dẹ̀ ni Tọ́lá ní, ó lè jẹ́ ọ̀bùn. Ẹlẹ́dẹ̀ ni Tọ́lá ní, ó lè jẹ́ ẹni tó bímọ lọ́pọ̀. Ẹ rí adúrú ọmọ tẹ́lẹ́dẹ̀ máa ń bí. Tábà àdúrà ẹlẹ́dẹ̀ máa ní. Tán bá ti fara kàn báyìí ni ó tún lóyún, ni ó tún bímọ. Ẹlẹ́dẹ̀. Ṣé ó ń yé wa o? Ó ti yé yín báyìí. Nǹkan tó bá ẹ̀lọ́ tó wà ń bẹ̀ ni pé nítorí pé wọn ò fẹ́ jẹ́ kí ẹni náà mọ nǹkan tí àwọn ní lọ́kàn. Wọ́n ti yí nǹkan mọ́. Ẹni tó bá wá gbọ́ èdè ni yóò lọ bú sẹ́kún pé irú èmi ló pè lẹ́lẹ́dẹ̀. Yóò sì bínú láì ṣe pé ó mọ ẹ̀lọ́ gan pé ẹ̀lọ́ ni. Yóò sunkún náà tán bá pèèyàn ní ẹlẹ́dẹ̀. Ó yẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ̀yin ní ìbéèrè kan, ẹ mú ìbéèrè. Ẹ á mí kanlẹ̀ pé òótọ́ ni nǹkan tán sọ. Ẹ ti ṣi ìbéèrè méjì o nínú 10. Ìbéèrè wo lẹ mú? Mo mú 21. 21. Ìbéèrè 21. Ìbéèrè yìí sọ nípa àwọn tó wà ní ààfin. Àwọn ìyàwó tí ọba tuntun tó dé bá ní ààfin. Ọba tuntun tó dé bá ní ààfin. Tí ọba tí ó fẹ́ wọn ti wàjà ni wọ́n ń pè ní dash. Àwọn ìyàwó tá a bá láàfin báyìí. Ìyàwó tá a bá láàfin tán bá ṣẹ̀ṣẹ̀ jẹ́ ọba tuntun. Ìyàwó tí ọba tuntun yìí tó wá bá láàfin tán wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó ṣe pé ọba tó fẹ́ wọn tẹ́lẹ̀ ó ti wàjà. Kí lorúkọ tán ń pe àwọn ìyàwó yìí? Ìyáàfin. Ẹ bá ń fún látẹ̀wọ́. Tí wọ́n tán pàtẹ́wọ́ fúnra rẹ̀. Ìyáàfin. Torí ẹ̀ ló jẹ́ nǹkan tí ó bani lẹ́rù jù nígbà tá a bá rí àwọn obìnrin tí wọ́n wá láti ìdílé ọba tó ṣe pé ọkọ wọn ń sọ ọba, ọkọ wọn ò sì tíì kú. Wọ́n wá ń pera wọn ní ìyáàfin. Yóò fi sẹ́yìn orúkọ rẹ̀. Orúkọ mi ni ìyáàfin lágbájá ọmọ lágbájá. Rárá o. Ó ti pọkọ rẹ̀ láì ṣe pọkọ rẹ̀ tíì kú. Àwọn ìyàwó tó ṣe pé ọba ti gbéṣẹ̀ tí wọ́n wà láàfin là ń pè ní ìyá tó ní ààfin tó di ìyáàfin. Tó bá jẹ́ bí irú ẹ̀yin tó ṣe pé ẹ̀ tí lọ́kọ yìí, omidan sì ni yín, omi tó ń dán tí wọ́n ti fọwọ́ kàn. Àmọ́ tó bá jẹ́ àwọn tó ti lọ lé ọkọ ni, abilékọ, ẹni pọ́n ti gbé wọn sílé ọkọ. Àwọn arúgbó
ìyá wa ẹ ǹlẹ́ o ẹ̀kọ́ àgbààgbà jẹ yín dà o àmọ́ tó bá di jáwọn tó wá láti ìdílé ọba tó ṣe pé ọkọ wọn sì ti gbéṣẹ́ ìyáàfin ni wọ́n ń jẹ́ mo lérò pé ẹ̀yin náà tún rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ ọ̀yá ẹ mú béèrè wọ́n gbà. ìbéèrè igba kí ni ìbéèrè igba ní fún wa? ọmọ ayò mélòó ló wà nínú ayò ọlọ́pọ́n lápapọ̀? tẹ bá ti rí ayò ọlọ́pọ́n tí wọ́n máa ń ta ẹ ti rí ayò ọlọ́pọ́n dáadáa iye ojú tó wà ń bẹ̀ ẹ ti mọ̀ iye ọmọ ayò tó wà ń bẹ̀ mélòó ni gbogbo ẹ̀ tá a bá ṣèṣirò rẹ̀ òǹkà yín gbọ́dọ̀ jẹ́ òǹkà Yorùbá 14 wọ́n ṣe ẹ bá a fi ṣèfàjẹ́. ọmọ ayò ọlọ́pọ́n tán máa ń ta ẹ ṣáà ti rí ayò ọlọ́pọ́n rí ebẹ́ ti rí ayò ọlọ́pọ́n rí ọmọ ayò mélòó ló wà nù ẹ̀? 48 kí ni 48 ní òǹkà Yorùbá? òǹkà ni ó ń jẹ àwọn akẹ́kọ̀ọ́ yìí ní ìyà díẹ̀díẹ̀ nínú iṣẹ́ tí à ń fún wọn ṣe ẹ nílò láti lọ ṣiṣẹ́ lórí òǹkà tí tẹ́ bá ti dé ilé ẹ̀kọ́ torí ẹ̀ náà ni ètò yìí ṣe wà olùkọ́ máa ń gbìyànjú láti kọ́ àwọn akẹ́kọ̀ọ́ àwọn síbẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ lè máa fẹ̀yìn wọn gbà mí lóòótọ́ ó gba ìdáhùn yìí pé ọmọ ayò tí ó wà nínú ayò ọlọ́pọ́n ó jẹ́ 52 48 mẹ́rin ló wà nínú ayò ọlọ́pọ́n kọ̀ọ̀kan ọmọ ayò mẹ́rin ló wà ń bẹ̀ tá a bá sì wo ojú ayò ọlọ́pọ́n ó jẹ́ 12 tá a bá wá mú mẹ́rin tí a fi gera wọn 4 lọ́nà 12 ó jẹ́ 52. ẹ bá mi fún wọn látẹ̀wọ́ èyí ni fún yín tán màá fún yín ní tòǹdó bí ẹ mú béèrè. 37 rárá o 37 ogójì ní 40 tá bá wá yọ 3 kúrò nínú 40 mélòó ni ó kù? yóò kù 37 17. kí ni ìbéèrè náà? kòkúmọ́ jẹ́ àpẹẹrẹ orúkọ wo? kòkúmọ́ ó jẹ́ àpẹẹrẹ orúkọ wo? ládùúgbò orúkọ oríṣiríṣi ìsọ̀rí orúkọ tá a ní abẹ́ ìbúlá lè tó kòkúmọ́ sí. kòkúmọ́ wíníwíní ojú aago 1 2 3 4 5 kí ẹnìkejì fi ṣèfàjẹ́. orúkọ àbíkú ẹ bá mi fún látẹ̀wọ́. ó gba orúkọ àbíkú ìdí tó a fi pè ní kòkúmọ́ ni ọmọ tó ti kú àwa fẹ́ fún lórúkọ bí orúkọ tó dàbí àṣẹ orúkọ àṣẹ eléyìí tá a bí yìí kò tún kú mọ́ eléyìí kò tún kú mọ́ nítorí bẹ́ẹ̀ ọmọ náà lè máa gbáyé kò máa kú adẹ́rìí bẹ́ẹ̀ kò kú mọ́ ọmọ ọ̀dọ̀ àgbà ẹ ṣe gan ni ẹ mú béèrè. 95 ibi tí omidan wa yìí ti lọ mú ìbéèrè ló lágbára jẹ̀mí mi gan lọ. òwe òwe ló dùn jù nínú gbogbo nǹkan tá a ní gbogbo literature alóhùn Yorùbá pátá tẹ́ bá tọpasẹ̀ ẹ máa bówe inú gbogbo wọn pátá òwe ń bàbá wọn. parí òwe yìí ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùsán ẹ ti gbọ́ yọkàn rẹ̀ ní pé kò dàbí bọ́tọ̀ àti búrẹ́dì àti ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùsán wọ́n ti sọ ọ̀gẹ̀dẹ̀ dúdú what? ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùsán ó pakasọ kí ẹnìkejì fi ṣèfàjẹ́ ó kí ni ọ̀gẹ̀dẹ̀ dúdú ẹ sì fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ dúdú tá a bá wẹ̀ mí ẹ fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ dúdú ẹ mọ̀ sọ fún mi nìkan bá ń gé kan fepo sí àbí ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùsán ìparí ẹ̀ ni ọmọ burúkú kò yá lù pa báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùsán tẹ́ bá rọ́gẹ̀dẹ̀ dúdú a lè máa bù jẹ ká máa jẹ bí bó ṣe dúdú náà kò yá bùsán yẹn ní kò yá jẹ yóò ṣe wá nìkan
a gbọ́dọ̀ ṣe sùúrù nínú ká ṣe tá a bá ṣe yàn á ń ṣe sùúrù ni. ọmọ burúkú náà ọmọ tó bá burú kò yá lù pa bó ṣe burú tó yẹ ká wá sáré máa lù ká máa tí gbì gbà gbò gbà ó lè kú. nítorí bẹ́ẹ̀ jẹ́ ká ṣe sùúrù fún o. sùúrù tá a ṣe ń gbà tí a fi sáré lè jẹ ọ̀gẹ̀dẹ̀ dúdú bóyá a bò ní títí tó fi pọ́n tàbí bóyá a ṣe ni wàhálà tá a ṣe kó tó di pé ó ṣe é jẹ òun náà ni fún ọmọ burúkú tí ò yá lù pa. ẹ ṣe sùúrù fọmọ yìí o, ẹ máa fọ̀rọ̀ lọ́n bọ̀ sóyè yín. nítorí bẹ́ẹ̀ tẹ́ bá ti gbọ́ òwe yìí pé ọ̀gẹ̀dẹ̀ dúdú kò yá bùsán, ọmọ burúkú kò yá ṣe kí ni, kò yá ṣe kí ni. ẹ ṣe gan ni, ẹ ṣì. láti béèrè kan ẹ mú béèrè. béèrè kẹrìnlá. ìbéèrè kẹrìnlá. ìbéèrè kẹrìnlá. ó ṣe aṣọwọ́ ẹ̀yin ló mú béèrè òwe lẹ́ẹ̀kan, ẹ̀yin náà tuntun mú béèrè òwe, ó tẹ̀léra wọn. parí òwe yìí. èébú àlọ́ ní ti ahun, àbọ̀ ní ti dáàṣì. èébú àlọ́ ní ti ahun, àbọ̀ ní ti. ó pàkàṣọ. èébú àlọ́ ní ti ahun, tàbọ̀ ní ti. kí ẹnìkejì kí ó fi ṣèfàjẹ́. èébú àlọ́ ní ti ahun, àbọ̀ ní ti. kí lẹ pé ẹ sọ dáadáa, ẹ sọ dáadáa, ó ṣe kẹgbà, ẹ ti fẹ́ gbà. àná. àbọ̀ ní ti àná àbí. àná kọ́ òní ni o, òní, àbọ̀ ní òní. èébú àlọ́ ní ti ahun, àbọ̀ ní ti àná rẹ̀. àná rẹ̀. ẹni tó fi ọmọ lọ́wọ́ wọn. ìtàn kékeré kan ni. ahun ni ìjàpá. ibẹ̀ mọ̀ ìjàpá, tí ẹ mọ̀ ìjàpá. ìjàpá àti ìgbín wọ́n fẹ́ra wọn ni. ìjàpá jí iṣu wà lóko ìgbín dè mọ́lẹ̀, ó bẹ̀rẹ̀ sí ń lù ú. àwọn èèyàn sì ń bú ìjàpá nígbà tó ń lọ sóko pé kí ló ṣẹlẹ̀ tó jí iṣu àná rẹ wà, aláìlójútì ni ọ́. nígbà tó ń lọ, nígbà tó tún máa padà dé ìrọ̀lẹ́, ìjàpá sì wà níbi tán so mọ́ tí ìgbín àná rẹ̀ so mọ́ látàárọ̀. àwọn èrò oko bẹ̀rẹ̀ sí ní bú ìgbín pé ṣé bí àná rẹ ló pé iṣu tó jí wá, ṣe bí ọmọ tó fẹ́ lọ́wọ́ ẹ̀ ṣe bọ́jọ́ ń jẹ ni. ẹbí ló wá ṣẹlẹ̀ tó wá tì so látàárọ̀, yẹ kó o ti túlẹ̀ ìka gan ni wọ́n gan. ṣe ti rí bí kíní ẹ̀ ṣẹlẹ̀ láàárọ̀ nígbà tí wọ́n ń lọ, wọ́n ń bú ìjàpá. èébú àlọ́ ní ti ahun, tí àbọ̀ ní ti àná rẹ̀. nígbà tí wọ́n ń padà bọ̀ látoko, wọ́n bẹ̀rẹ̀ tí wàá fi èébú gan bú ìgbín. nítorí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ má máa ṣe nǹkan ní àṣejù. àṣejù bàbá àṣetẹ́, wọléwọlé ó ń wò di aláṣejù. àṣejù bàbá àṣetẹ́. ṣe gan ni. ẹ pàtẹ́wọ́ bá tọ́kùn, ẹ pàtẹ́wọ́ àbí. ẹ ṣe gan ni. ó yẹ mú béèrè. 450. ẹ ṣe gan ni. bẹ́ẹ̀ ṣe mú nǹkan yìí inú mi ń dùn. orúkọ wo ni à ń pe aṣọ tí àwọn eégún ń wọ̀? aṣọ tá ń wọ̀ sọ́rùn tán fi ń jó, tán ń jó yẹbẹ. tán ń jó yẹbẹ. ẹ̀yin aráalé, ẹ bá láwọn olùkọ́ wọn ń gbára káńbí tán wà ní. tára ń ta wọn bíi pé kí ló ń ṣèlú ọmọ ẹ gba ìbéèrè yìí. wọ́n dẹ̀ wá gbìyànjú. kí lorúkọ aṣọ náà? ewu. ewu ò ní wu wá o, nǹkan ò ní ṣe wá o. ẹ ṣe o. ó pàkàṣọ. ewu irọ́ kìí ṣe ewu. ẹnìkejì ẹ fi ṣe fàjẹ́. ẹ̀kú, ẹ bá mi fún látẹ̀wọ́. ẹ̀kú. ó ṣeé ṣe pé àwọn tó ń gbé kinní náà wá fún yín láti jẹ́ kẹ́ gba ìbéèrè yìí hàn pé wá dáadáa. gèlè ní onígèlè yìí kẹ́ńkẹ́lẹ́, ẹ jọ̀ọ́ mà kẹ́ńkẹ́lẹ́, ẹ gbìyànjú, ẹ ṣe gan ni. ẹ̀kú ni o, ẹ̀kú ni aṣọ tí eégún ń wọ̀ sọ́rùn tí wọ́n ń pè ní ẹ̀kú eégún. ẹ mú béèrè. 500. tá a bá sọ pé 100 jẹ́ 100, tá a bá fẹ́ yọ 5 kúrò ní 100, kí ni ó kù? 5 dín ní 100. 5 dín ní 100.
àrùndínlọ́gọ́rùn-ún. Oṣù kẹta nínú ọdún ni Yorùbá ń pè ní dash. Oṣù kẹta nínú ọdún, kí lorúkọ tí Yorùbá ń pè? Oṣù kẹta nínú ọdún. Tá a ṣe béèrè yìí, ó yẹ kẹ́ ẹ mọ̀ torí pé nǹkan tẹ́ ẹ fi máa ń kọrin ní ilé ẹ̀kọ́. Nǹkan tẹ́ ẹ fi máa ń kọrin ní ilé ẹ̀kọ́ ni ní gbogbo ìgbà tẹ́ ẹ máa fi kọrin. Gẹ́ngẹ́n gẹ́gẹ́dì gẹ́ngẹ́n gẹ́ngẹ́n gẹ́gẹ́dì gẹ́ngẹ́n gẹ́ngẹ́n gẹ́gẹ́n. Ẹ ti jó lọ. Ẹlòmíì òkúkú mọ́ ó sàrún lọ́ntì ẹni. Ẹ mọ̀ ó pàkàṣọ kí ẹnì kejì kí ó fi ṣèfàjẹ́. Oṣù kẹta nínú ọdún kí ni wọ́n ń pè é? Ẹ̀rẹ́ náà ẹ bá ń fún látẹ̀wọ́. Àwọn méjèèjì gbà fúnra wọn. Mo rò pé àwọn olùkọ́ yín wọ́n ti mọ ibi tí kálukú yín tágbára wọn mọ. Wọ́n wá fẹ̀ méjèèjì kóra. A rí i pé pẹ̀lú ìjọwọ́ àjùmọ̀rìn ẹ̀yin méjèèjì ó kì dáadáa. Kára ní pé ẹ bá ilé ẹ̀kọ́ kejì pàdé ni ó ṣeé ṣe kó ṣe pé ìṣọwọ́ tẹ́ fi nà wọ́n náà yóò gùn dáadáa. Ṣẹ́ẹ́rẹ́, èrèlé, ẹrẹ́nà, igbe, èbìbí, òkúrù, agẹmọ, ògún, ọ̀wẹ́wẹ́, ọ̀wàrà, bélú, ọ̀pẹ. La fi ń kọrin pé ṣẹ́ẹ́rẹ́, èrèlé, ẹrẹ́nà, igbe, èbìbí, òkúdù, agẹmọ, ògún, ọ̀wẹ́wẹ́, ọ̀wàrà, bélú, ọ̀pẹ. Ẹ má gbàgbé mọ́ o. Ẹ já wo ìbéèrè tẹ́ ẹ ti dáhùn lẹ́nu ìgbà tí ẹ ti dé orí ètò. 1 2 3 4 5 6 7 8 9 ó kù ìbéèrè kan àmọ́ kí a tó lọ ẹ bá kí oríkì ìlú Ìbàdàn kí àwọn aráalé lè mọ̀ pé ó pọ̀ ńlẹ̀ ẹ̀kẹ̀ẹ̀kẹ́. Bàbá Dédéré ìbẹ́ni là á kọ́kọ́ jú mojúbà Elédùmarè o ọba tó gbé mi dé ìlú Ìbàdàn. Olùgbò bá jíire lópolé ìró olúgbò aṣọdún olúgbò bárẹ̀sà bá jíire nísàárẹ̀ o ìró àrẹ̀sà aṣọdún àrẹ̀sà bọ́mọ Ìbàdàn bá ti jíire lónìí àbùṣe ti bùṣe o jẹ́ ń fẹsẹ̀ kan dídẹ̀ bá tó bí ń lọ́mọ Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀ nínú Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá lódò kẹ̀ríkẹ̀rí lójú ogun ìlú Ìbíkúnlé alágbàlá jẹ́yàjẹ́yà ìlú Àjàyí Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn máa joró sún máa jẹ gbé òfin kàràǹfọ́rí mu Ìbàdàn kì í bá ní sọ̀rí amúlọ sójú ogun ìjà gbóró lárùn Ìbàdàn ṣèbáyìí lọ máa gbọ́ sásá ogun mọ̀mọ́ sá ò máa gbọ́ yàyà ogun wọn sì yà ẹlẹ́rìí lomi títẹrù tọ́ wọn yín mú àṣejì rẹ́ lomi àbúwẹ̀lẹ̀ Ìbàdàn o. Ẹ bá ń kọ́ mi látọ̀ ẹ bá ń bí ẹ bá máa ń kọkàn bá mi lọ ní orí ètò pé àwọn ti forí kì í ṣépè lé mi lórí ni bí tá bá ti ń kì í lọ ẹ ti mọ̀ mí ìwà dìdìrín kalẹ̀ yìí ní mọ̀ nǹkan tí ń ṣe mọ́ bó ṣe ń sọ lọ èmi ti ń fi ọkàn gun òkè lọ. Lágbára Olódùmarè làákàyè yín kò ní jọba o àwọn olùkọ́ tó ń kọ́ yín àwọn òbí tó ń náwó lórí yín ẹ ní fojú sunkún wọn ò ní fojú sunkún yín o ibi ayọ̀ ibi ìdùnnú lẹ ó bá dé láyé tẹ́ wá yìí ẹ ní mọ̀ ìyà ẹ ní mọ̀ òṣì inú mi máa ń dùn tí n bá rí àwọn ọmọ kéékèèké tí wọ́n gbó lẹ́nu bí ọ̀jẹ̀ tí wọ́n ń mú èdè àti àṣà Yorùbá torí pé èdè àti àṣà Yorùbá ti fẹ́ parun àmọ́ àwa la ní gbà ẹ wo iṣẹ́ tí àwọn olùkọ́ wọn ti ṣe sí wọn lára kí ó tó di pé wọ́n lè máa sọ̀kan rí kí wá di pé wọ́n ń sọ lásán wọ́n tún wá ń lo ohùn tó papọ̀ mọ́ oríkì náà ẹ jẹ́ kí a sáré parí ètò lónìí torí pé mo mọ̀ pé ẹ̀yin aráalé ẹ fẹ́ mọ ibi tí yóò gúnlẹ̀ sí àbí kí ẹnìkan tí ó kù kí ó mú ìbéèrè kí a sì parí ètò lónìí. Ta ni ìbéèrè kan ó yẹ mú. 450. 450. Kí ni ìtumọ̀ mọ̀gúdú nínú àlọ́ yìí? Erin kú mọ̀gúdú fi jẹ ẹfọ̀n kú mọ̀gúdú fi jẹ mọ̀gúdú kú kò rẹ́ni jẹun. Kí ni mọ̀gúdú nínú àlọ́ tí a pa sókè yìí àlọ́ àpamọ̀? Erin kú o mọ̀gúdú fi jẹ ẹfọ̀n kú o mọ̀gúdú fi jẹ mọ̀gúdú kú kò rẹ́ni tí ó jẹun. Ó yẹ kẹ́ ti mọ orin yìí tí Ebenezer Obey tí ó kọ nígbà kan rí ẹ mọ̀ 1 2 3
àwọn tó máa ń gbé kinní náà wá fún yín gbé wá sókè tẹ́ sọ sókè dáadáa ó dẹ̀ kẹ́ gbà o. ará ọ̀run àbí ará ọ̀run rárá kì í sáré ọ̀run ará ayé là ń bá sọ̀rọ̀ lọ́wọ́. ẹ fi ṣèfàjẹ́ erin kú mọ̀gúdù fi jẹ ẹ̀fọn kú mọ̀gúdù fi jẹ mọ̀gúdù kú kò rẹ́ni jẹun kí ni ó pàkàṣọ. ẹ sọ pé ó pàkàṣọ ẹ sọ sókè ẹ sọ pé ó pàkàṣọ. ẹlẹ́yà ó lè mọ ìjà ṣẹlẹ́yà àníṣe ẹlẹ́yà ẹ bá gbọ́ àdúrà sókè lé àníṣe ẹlẹ́yà o kì í ṣe ẹlẹ́yà o ẹ sọ pé ó pàkàṣọ. ó pàkàṣọ. mọ̀gúdù ní ìkòkò tí a fi ń dáná ńlé ni wọ́n ń pè ní mọ̀gúdù. nígbà tá a bá pa erin tá a bu ẹran rẹ̀ wálé kòkò náà ó fi ṣe é. tá a bá pa ẹfọ̀n ẹ̀kan ẹranko ńlá tó tún tóbi bíi màálùú méjì tá a bu ẹran rẹ̀ wálé ìkòkò là á fi ṣe é. nígbà tí mọ̀gúdù bá wá kú ìtumọ̀ rẹ̀ ni pé bí àkókò fọ́ tàbó lùndì ta ni ó jẹ kòkò. mọ̀gúdù bó ṣe ń kó sínú ẹ̀ tán ń dé pa tán ń ṣe òun náà pè ní bó fi jẹ. ẹ ti àfiwé ẹlẹ́lọ́ ni àlọ́ àpamọ̀ kíkó ẹran sínú ẹ̀ tán kó sínú ẹ̀ tán ń bò ìtumọ̀ ẹ̀ ni pé ó ti fi jẹ nítumọ̀ ẹ̀. tí ẹ̀fọn náà tán bá tútù bo ẹran náà mọ́nú ẹ̀ tán ṣe tó sọ kùtùkùtù ó ti jẹ́ nítumọ̀ àmọ́ tí òun gangan bá wá fọ́ ta ni ó jẹ kò sí. láyé àtijọ́ orúkọ kan tán tún pe kòkò kan ní mọ̀gúdù. nítorí bẹ́ẹ̀ ẹ máa gbọ́ àwọn orin tó bá jẹ mọ́ èdè àti àṣà Yorùbá pàápàá jùlọ àwọn orin King Dr. Saheed Òṣùpá àwọn orin yìí máa ń sọ pàápàá jọ Ọlájúdé ẹ máa rí gbogbo àwọn àpẹẹrẹ nǹkan tá a sọ yìí ń bẹ. mo kí àwọn akẹ́kọ̀ọ́ tí a gbà sórí ètò lónìí àwọn Olúyọ̀lé private school tí wọ́n wá wọ́n dẹ̀ ṣe gudugudu méje àti yàyà mẹ́fà wọ́n pa itú méje tọ̀dẹ̀ ń pa lóko. tí a bá wo ìdáhùn tí wọ́n dáhùn sí àwọn ìbéèrè wọn tí a béèrè lọ́wọ́ wọn á rí i pé wọ́n gbìyànjú nínú 10 díẹ̀ tó nínú nǹkan oní nǹkan wọ́n gba 4.5. ẹ bá mi fún wọn látẹ́wọ́. tó bá rí pé ẹ ti fọkàn bá ètò yìí lọ ẹ ti mọ̀ pé ẹ gbìyànjú torí pé gbogbo àwọn tá a máa ń gbé wá sórí ètò ẹni tó bá gbàjù náà ló gba bóyá bíi 5. àmọ́ a rí àwọn ilé ẹ̀kọ́ kan tí wọ́n gba bíi 7 rí nítorí bẹ́ẹ̀ ẹ wà láàrin méjì ẹ fòró ẹ dààmú. nígbà míì tẹ́ tún padà wá ilé ẹ̀kọ́ míì lẹ́ ò figagbága pẹ̀lú rẹ̀ ò ṣe ẹni lọ́kàn nítorí bẹ́ẹ̀ lọ túnra mú àràbà túnra mú odò ń gbá rèrè. gẹ́gẹ́ bí a ti máa ń ṣe lórí ètò yìí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ti pegedé tí wọ́n fi gbọ̀rọ̀ jẹ̀ka a máa fún wọn ní àwọn ẹ̀bùn mọ́fọwọ́ mi kò tí yan gúgúrú fẹ́ẹ́gún a fún yín ní ẹ̀bùn ìpè ẹ wá sí orí ètò lónìí. ní iléeṣẹ́ African Children's Network TV lórí ètò Yorùbá wa èyí tí ọ̀jọ̀gbọ́n ni aṣíwájú Abíọ́nà Adékúnlé tí wọ́n ń ṣe agbátẹrù rẹ̀ pé kí a máa dùn gbogbo àwọn ìwé nínú gbogbo àwọn ìwé tí wọ́n bá ti kópa wọ́n jáwé olúborí wọn jáwé olúborí àníkàṣà fáwọn ọmọ lẹ́bùn tí agbára wọn ká nítorí bẹ́ẹ̀ àwọn ni wọ́n ní kí a fún yín ní oríṣiríṣi àwọn nǹkan èyí tí ẹ ó máa lò ní ilé ẹ̀kọ́. wọ́n ní a fún yín ní ìwé yìí 2 ni ìwé yìí jẹ́ ìwé tí ilé iṣẹ́ yìí tí wọ́n ń ṣe jáde tí wọ́n ní ká máa fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ti wá ṣe ìdíje lórí èdè Yorùbá. tẹ́ bá ti gba ìwé yìí yóò wù mí láti jẹ́ pé èdè Yorùbá ni kẹ́ máa fi ṣe ní yàrá ìkẹ́kọ̀ọ́ yóò lè fi jẹ́ kóríyá fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ bí ẹgbẹ́ tiyín náà láti lè jẹ́ kí àwọn náà nífẹ̀ẹ́ sí èdè Yorùbá. ọjọ́ aṣíwájú ní pé ẹ fẹ́ràn àwọn mídìmídì kí àwọn ọmọdé pé ẹnu àwọn ọmọ ilé ẹ̀kọ́ aládàáni ẹ máa kì í dúró ọmọ mi àwọn tó ń ohun rèé wọ́n ní a fi sínú ẹ̀ pé kí ẹ máa fi róhùn mú sẹ́nu kẹ́nu mọ́ dúró ohun rèé o ẹlẹ́rìí dòdò ní wọ́n ní a fún yín pé kẹ́ mọ́ bínú o kẹ́ gbà á torí wàhálà tá a ti fi yín ṣe látàárọ̀ pé kẹ́ fi rẹ̀ ń jẹ́. bákan náà ni wọ́n ní ká fún yín ní gègé ìkọ̀wé tí ẹ ó máa fi kọ iṣẹ́ àmọ́ ìdánwò ló dáa kẹ́ máa fi ṣe jù torí ọmọkọ́mọ tó bá gba gègé báyìí tó bá fi kọ ìdánwò yóò páàsì ṣe mọ̀ abẹ́ ẹ gbọ́dọ̀ kàwé àìmọ́ kàwé òun àwọn olùkọ́ ò ní gbà ó òun rèé arànú nì àròtí bí arànú náà ń pè
tí àrànù ni wọ́n ti rẹ́rìn sínú pé kì í máa ṣe àrànù ó ní o wọ́n ní pé kẹ́kọ̀ọ́ jẹ mọ́ nínú kẹ́kọ̀ọ́ jẹ ẹ bá wa fọwọ́ gbà bẹ́ẹ̀ ẹ ṣe gan-an ni o tí ẹnì kejì bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú ẹ̀wẹ̀ yẹn ara lé ẹ bá wa gbà bẹ́ẹ̀ ni bákan náà kò tí ì tán síbẹ̀ wọ́n ní kí á fún àwọn olùkọ́ yín tí wọ́n tẹ̀lé yín wá pé kí wọ́n fi ṣe owó ìrìnnà àmọ́ ẹ má bínú o àtó láti san owó ìrìnnà yín o àtó bẹ́ẹ̀ o ẹ̀yin ará tẹ́ bá rí ọkọ̀ bọ̀gìnì tí wọ́n gbé wá ẹ̀yin gan wò pé kí wàá lọ wá fún wọn rárá ẹ bá wa gbà bẹ́ẹ̀ torí pé tá a bá tún pè ní lọ́jọ́ mi a lérò pé ẹ máa wá ṣé ẹ máa wá ẹ máa wá kò ní pẹ́ mọ́ torí pé ó ní àwọn ilé ẹ̀kọ́ tí ẹ tún máa bá pàdé nítorí bẹ́ẹ̀ a ti mú ètò tọjọ́ òní wá sí ìparí kò sí ohun tó ní bẹ̀rẹ̀ tí kì í lópin tá a bá bọ́jú tá a bọ́nu àgbọ̀nsàlẹ̀ láparí rẹ̀ sí mọ̀gẹ́mọ̀gẹ́ ìpín ìpéjú làlàfíà àti gèlè tó bá ti kọjá ìpín ìpéjú yóò di bàbá mọ̀mọ́ sí òsì nǹkan Bákàrè Sáìdì Ọláwálé yín náà rèé tí létí pé ọmọ àríjó mọ́ jẹun géèrè nímọ̀ kó yàgò lọ́nà tàgò ìgbà mo bólú yàgò tí n bólú jí ń kọ́ mo bólú jí tán olú tó ń yọ mí lẹ́nu títí gbà mí tàtújọ́ máa pàdé mo yẹ ẹnu mi kó tó orin àwo olóko sí mi lẹ́nu ó dìgbà kan náà o.